ọwọ́ ti tẹ̀ wọ́n o ẹ̀yin èèyàn àwọn márùn-ún nínú àwọn ajínigbé tó já àwọn ọmọ gbé pé bo ni wọ́n ti jọ ọmọ gbé ẹ súnmọ́ bí màá gbé yín débẹ̀ mo ti gbóhùn tẹ́ mọ́ jẹ́dé o bẹ́ẹ̀ ni àwọn òròyìn yàjóyàjó àwọn òròyìn àjá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ àwọn kan ó ti máa lérò wípé àwọn tó já àwọn ọmọléèwé gbé nípínlẹ̀ Ọ̀yọ́ ni mò ń sọ rárá o kódà bí wọ́n ṣe já àwọn ọmọ gbé nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n tún já àwọn ọmọ gbé nípínlẹ̀ Ondo pàápàá jùlọ nílùú Ọ̀rẹ́ wọ́n ní agbègbè kan tí wọ́n ń pè ní Jerry Sawmill ní Òdìgbò local government area nílùú Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ibẹ̀ ni wọ́n ti jí ọmọ gbé o bó o ló ṣe jẹ́ bó o ni wọ́n ṣe ṣe ọ̀nà wo ni wọ́n gbé gbà mo ní gbogbo ẹ̀ pátápátá lẹ́yìn láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín lónìí ẹ má bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bó káàkiri tààràtààrà kó ba lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára torí tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí báyìí ìsọsí àwọn afẹ̀míṣòfò pàápàá jùlọ nípínlẹ̀ Ondo ó légbà kan jọ̀rin lọ o tó jẹ́ pé lemọ́ báyìí ni wọ́n ń sọsẹ́ bí wọ́n ṣe ń sọsẹ́ lọ́pọ̀pọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń yàwọ̀ ilé ìjọsìn yàwọ̀ police station tí wọ́n ń dáná sun police station lónírúurú àṣẹ̀ṣẹ̀ máa gbá wọn rúmọ̀ yẹn kò jẹ́ tuntun àmọ́ ṣẹlẹ̀ tí wọ́n ṣe lọ́jọ́ 12 oṣù karùn-ún ọdún 2026 táwọn àánú rẹ̀ yìí ó tún légbà kan jọ̀rin lọ bàbá yẹn ló ké gbàjà ẹ̀ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ondo wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ gbà mí o bàbá òun ni mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ alàgbà Andrew Johanna bàbá yẹn sọ pé òun ti múra fáwọn ọmọ òun àwọn ọmọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ Jehu àti Johanna Jehu yẹn jẹ́ ọmọ ọdún 10 Johanna yẹn ti ń kọ́ ọmọ ọdún 5 ni ẹ̀gbọ́n àtàbúrò làwọn méjèèjì wọ́n ti wẹ̀ fún wọn lé wọ́n ti múra fún wọn tán tí wọ́n ti ń darí sílé ìwé wọn láàárọ̀ kùtùkùtù wọ́n láwọn àtìláǹwì yìí wọ́n jí àwọn ọmọ méjèèjì gbé o bẹ́ẹ̀ ni àtọjọ́ 12 oṣù karùn-ún táwọn àánú rẹ̀ yìí ni wọ́n ti já àwọn ọmọ yẹn gbé bàbá yẹn ti dààmú wọ́n ti fòró wọ́n ti ràmùràmù àwọn ọmọ yẹn ò délé ìwé àtìgbà tó ń ti rí pé àwọn ọmọ òde lè wé bóyá àwọn tíṣà ló pe bàbá ni bí bàbá ló pe àwọn tíṣà ni pé àwọn ọmọ ń kọ́ kò yé èèyàn o àmọ́ nǹkan tèmi ṣàfẹ́ fàyọ́nú ọ̀rọ̀ yìí ni wípé bàbá yẹn ò ráwọn ọmọ ẹ̀ mọ́ àtìgbà tó ti rí pé wọn ò ráwọn ọmọ àwọn ọmọ tó kù wọn lé tí wọ́n lọ sílé ìwé ó rí pé wọn ò délé ìwé bẹ́ẹ̀ ni wọn ò darí padà wálé ẹ̀yin èèyàn Ọlọ́run ní jí ká fojú sunkún àwọn ọmọ wa o gbogbo abiyamọ ayé pátá tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ yín ò ní rárìn rà wọn ò ní rárìn fẹsẹ̀ sí bẹ́ẹ̀ sílẹ̀ ní fojú sunkún wọn ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbẹ́tọ̀ àdúrà mi kí wọ́n máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára bàbá àwọn ọmọ yìí alàgbà Andrew Johanna wọ́n ló gbìnà yá ó lọ sí àgọ́ ọlọ́pàá ó lọ fi ọ̀rọ̀ yẹn tú àwọn ọlọ́pàá létí kódà aago 9 àárọ̀ yẹn ló ti tètè lọ fọ̀rọ̀ yẹn tó àwọn ọlọ́pàá létí torí kágo 8 tó lù làwọn ọmọ tí ń lọ sílé ìwé àtìgbà tó ti bẹ̀rẹ̀ sí ń gbọ́ fìrìfìrì wípé àwọn ọmọ yẹn ò mà délé ìwé àtìgbà yẹn ni nǹkan ti ṣe bàbá yìí o jẹ̀nàjẹ̀nà ti dé bá ó bẹ̀rẹ̀ sí ń sá kolobà káàkiri àwọn ọmọ méjì tó bí kọ́lọ̀ má jẹ́ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí wa ìkan ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló wà nínú ẹkún ohun ìpayín keke pàápàá jùlọ ní ìjẹta yìí tí wọ́n ṣe àyájọ́ ọdún àwọn ọmọ kéékèèké lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí wọ́n ni wọ́n ń yọ ṣẹ̀ṣẹ̀ ni wọ́n ń post àwọn ọmọ tí wọ́n ni wọ́n ń gbé wọn jáde ni wọ́n lọ ń ṣe fàájì àmọ́ àwọn òbí kan wà níbì kan táwọn ń sunkún torí nǹkan tíjọba orílẹ̀‐èdè Nàìjíríà tó ti ṣe fún wọn wọ́n ń jínigbé lọ́tún wọ́n ń jínigbé lọ́sì wọ́n ti délẹ̀ Yorùbá báyìí o ìpínlẹ̀ Ondo yìí ilẹ̀ Yorùbá ni o ni wọ́n ti sọ ṣẹ́ tí wọ́n ṣe tán lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àmọ́ ìròyìn ayọ̀ tí mo mú wá fún yín ni wípé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wọ́n ti gbá wọn mú o kódà wọ́n mú wọn síkún báyìí ni ọrùn ọwọ́ ni wọ́n ti mú wọn wọn ò lè yọ bọ́rọ́ bóò ló ṣe ṣẹlẹ̀ bóò ló ṣe jẹ́ ọ̀nà wo ni wọ́n gbé gbà gbogbo ẹ̀ pátápátá lẹ́ọ̀ láǹfààní láti máa gbọ́ nínú fọ́nrán ilé tí mo mú wáyé bẹ́ẹ̀ ṣe ń wo fídíò ní kẹ́sì máa bá mi láìkẹ́ ẹ̀
kẹsì máa bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa pín kó kálé kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. wọ́n ní pé àwọn special anti-kidnapping squad àwọn gangan ló ṣiṣẹ́ takuntakun yẹn wọ́n gbìyànjú gan-an. àwọn ọ̀nà tí wọ́n gbà àwọn intelligence tí wọ́n fi ṣe operation yẹn information tí wọ́n get yẹn ó ní agbára sà. wọ́n láwọn 3 ni wọ́n kọ́kọ́ rí mú nínú àwọn 5 tó ṣiṣẹ́ aburú yìí. kí lorúkọ àwọn yẹn kí lorúkọ wọn àti pé ibo ni wọ́n ti rí wọn mú bóun náà ṣe rí wọn mú. àkọ́kọ́ náà wọ́n sọ pé àwọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo wọn. Taofik Lukman ọmọ 23 years lòun tiẹ̀. Blessing Saturday obìnrin lélẹ́yìí o obìnrin náà tún wà láàrin àwọn ajínigbé àwọn agbénipa. ọ̀hún eléyìí burú jáde o irú àwọn obìnrin báyìí àgbákò obìnrin ni wọ́n láwùjọ àwọn obìnrin tó kù. abiyamọ ni ìwọ náà ó sì padà bímọ bóyá o sì ti bímọ báyìí tó lọ ń jọmọ lọ́mọ gbé torí pé ẹ fẹ́ gba ransom ẹ fẹ́ gbowó orí òun ba yí aláyé jẹ́ láti táyé tiẹ̀ ṣe. Peter Moses Kristẹni lélẹ́yìí Peter Moses Sunday Isaac Kristẹni lélẹ́yìí náà bóyá pásítọ̀ níbi nǹkan kò yé èèyàn kẹ́ tó lè rọ́mọ Kristẹni tí ó máa jẹ́ Pétérù tí ó máa jẹ́ Peter tí ó máa jẹ́ Moses tí ó máa jẹ́ Sunday àbí tí ó máa jẹ́ Isaac kẹ́ ti mọ̀ pé àwọn Kristẹni tó dúró re ni. ilé onígbàgbọ́ lélẹ́yìí ó ti jáde kẹ́ lè mọ̀ wípé àwọn tí ń sọ sẹ́lẹ̀ Yorùbá yìí àbáwọn tí ń domi àláfíà orílẹ̀-èdè Nàìjíríà rú kò kí ń ṣe àwọn mùsùlùmí nìkan o bẹ́ẹ̀ ni kò kí ń ṣe àwọn Fúlàní nìkan àwọn Kìrìsìtẹ́nì ń bẹnu wọn àwọn Yorùbá gan ń bẹnu wọn kódà gbogbo èdè pátápátá ní ń bẹnu wọn kò dẹ̀ kí ń ṣe Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa lórílẹ̀-èdè Nàìjíríà kò kí ń ṣe mùsùlùmí nìkan kò kí ń ṣe àwọn Yorùbá nìkan ni wọ́n ń pa gbogbo àwọn èèyàn pátápátá làwọn afẹ̀míṣòfò yìí ni wọ́n ń padànù nípa àfọnáfọ́nsú ni o kọ́lọ́ má jẹ́ ká bọ́ sọ́wọ́ ẹ bá ń ṣàmì àdúrà kẹ́ bá ń gbé tọ́ àdúrà mi Sanusi Dan Asabẹ eléyìí dàbẹ̀ ń pòun lọ́gá àgbọ̀n pátá torí pé kíni 37 years old lòun òun ló dàgbà jù nínú gbogbo wọn pátápátá òun ló dàgbà jù ní gbogbo pátá àwọn 3 tí wọ́n kọ́wọ́ rí mú gbogbo wọn Taofik pẹ̀lú Blessing àti Sunday àwọn 3 yìí ni wọ́n sọ pé sì kún àwọn agbófinró àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló kọ́kọ́ gbámú gbàgì agbègbè kan tí wọ́n ń pè ní Alaba nílùú Ọ̀rẹ́ wọ́n níbẹ̀ gangan ni wọ́n ti rí wọn mú kódà wọ́n nígbà tí wọ́n fi rí wọn mú wọ́n ti yọ̀ǹda àwọn ọmọ yẹn o torí àwọn lè ti gba ransom lọ́gán tí wọ́n san ransom tán ni wọ́n ti yọ̀ǹda àwọn ọmọ méjèèjì yẹn àmọ́ gbà táwọn ọlọ́pàá fi rí wọn mú gbogbo ransom tí wọ́n gbà wọ́n ti fẹ́ẹ̀ náà tán o 251,000 naira péré ló kù tí wọ́n bá lọ́wọ́ wọn dájúdájú owó ransom tí wọ́n ná kù òun ni 251,000 naira yẹn àwọn ọlọ́pàá gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń lọ́ wọn nífun àwọn on twist wọn ní wọ́n ń béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè lọ́wọ́ wọn àwọn ló tọ́ka sí ní wọ́n júwèé ibi táwọn méjì tó kù wà kó tó di pé àwọn ọlọ́pàá tún lọ he àwọn ọ̀yún náà lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn 5 wọ́n ti wà lágọ̀ọ́ ọlọ́pàá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá nípínlẹ̀ Ondo PPRO ìyẹn Police Public Relations Officer alàgbà Àbáyọ̀mí Jímọ̀ òun ló ń fi ọ̀rọ̀ yìí léde gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan ni wọ́n ti gbé àmọ́ ìwé ìròyìn The Punch àwọn ni wọ́n tún Punch eléyìí jáde wọ́n ní pé sìnkú àwọn ọlọ́pàá ti tẹ gbogbo àwọn 5 tí wọ́n jí àwọn ọmọ méjèèjì gbé Jehu àti Johanna ọmọ ọdún 10 àtọmọ ọdún 5 tí wọ́n jí wọn gbé nílùú Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo wọ́n ní sìnkú àwọn ọlọ́pàá ó ti gbá wọn mú bẹ́ẹ̀ sì ni wọ́n fẹ́ prosecute wọn báyìí wọ́n ti fẹ́ gbé gbogbo wọn lọ sí ilé ẹjọ́ kí wọ́n lọ fojú winá òfin lágbára Ọlọ́run ọba Èdùmàrè gbogbo àwọn ọmọ yín wọn ò ní ṣìrìn o wọn ò ní rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà wọn ò ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé wọn ò ní bọ́ sọ́wọ́ àwọn ajínipa ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi bẹ́ẹ̀ sì ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wọ́n fi ń dá gbogbo àwọn olùgbé agbègbè yìí lójú pé kí wọ́n lọ fọkàn balẹ̀ kí wọ́n lọ fẹ̀dọ̀ lórí òróǹro torí pé kíni pé àwọn ò tún rí dájú pé ààbò tí ń bẹ lágbègbè yẹn ó tún légbà kan jọ̀rin lọ ó tún kójú òṣùwọ̀n sí i dáadáa ju tàtẹ̀yìnwá lọ torí kò yẹ kírú àwọn kan báyìí máa ṣẹlẹ̀ lágbègbè wa nílùú tó lọ́ba tó níjòyè
a ní gómìnà aláàrẹ àtúnláwọn ládéládé àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá àtúnláwọn local policing àwọn àmọ̀tẹ́kùn ń bẹ àgbẹ̀kọ̀yà ń bẹ àwọn OPC ń bẹ àwọn NSCDC àwọn ọmọ ológun àwọn ọlọ́pàá ó yẹ káwọn pípọ̀ náà kún wà enough láti dáàbò bò wá nílùú. wọ́n jí ni gbé lónìí wọ́n jí ni gbé lọ́la ìgbà ọlá tó fẹ́ ṣe lè dà lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yàn mi ẹ bá ń darapọ̀ ní abala àríwúsí kẹ́ ẹ bá mi comment kẹ́ ẹ máa bá mi like kẹ́ ẹ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ìgbóṣùbà káre fún àwọn special anti-kidnapping squad fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti rí dájú pé wọ́n rá àwọn agbénipa yìí wọ́n rí gbogbo wọn mú. gbogbo àwọn márààrún tó ṣe operation yẹn pátápátá náà ni wọ́n ti arrest yẹn. wọ́n ní pàápàá jùlọ ẹni tó jẹ́ olórí wọn alàgbà Felix Ohagwo àbí nǹkan ni wọ́n porúkọ ẹ̀. wọ́n ló ó ṣe gudugudu méje yàyà mẹ́fà láti rí dájú pé ọwọ́ tẹ gbogbo àwọn afẹ̀míṣòfò yìí àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni tí wọ́n jí àwọn ọmọléèwé méjì tí wọ́n jí wọn gbé ní ìpínlẹ̀ Ondo. ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí. ìlérí tiwa làwa ń múṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé ní jẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà láti ń jẹ́ kí tiyín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹlẹ́gbẹ̀rà ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.